Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àwọn ṣíjọ mi ò tó sí àwọn ọmọ bá sọ ní ọlágúnjú ìyàrá ọ̀kíyàn lọ́fọ̀mọ́dọ̀. Ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ òkè gbogbo wa pé a kú oríire ọjọ́ òní. Ó ṣe kábíyèsí Alapomu nìkan ló gbé 60 ọdún lẹ́nu oríire ní ọba tí Ọlọ́run yàn fún Apomu. Ìgbà tí mo wá síbí ìkọyìn ìdàgbàsókè ó ti dé bá lò ó. Ẹ wo gbàgede tí a jókòó sí Ọlọ́run Olódùmarè náà ló jẹ́ kí ẹsẹ̀ kábíyèsí ẹsẹ̀ dáadáa wọ́n gbé wọ̀lú lórúkọ gbogbo orí adé tó wà níkàlẹ̀. Òkè yìí o ẹ ó máa mọ̀ ṣe o ìlú òní kan ohun yìí o òkè olórí náà ẹkú àdúró tì lọ́tún ẹkú àdúró tì lọ́sì bó ṣe máa ń yẹ̀yàn ojú báyìí náà lọ iye ló ní ẹyẹ lé níjẹ̀ ló máa ń dé àgbàgbà lọ́rùn bó ṣe ń yẹ yín kò ní yẹ̀ sílẹ̀ fún yín ilé yín náà òun ni gbogbo bíi ilé yín náà òun ni gbogbo bíi ibi náà ni a mọ̀ sí ọjà Afẹ̀ ìlú Apomu Ọlọ́run Olódùmarè náà ló dá ìlú yìí ló dá sí rere Ọlọ́run tó wá gbé yín sípò yín ipò àgbàlagbà tọ́lọ̀ gbé yín sí ipò tó ju 60 ọdún lọ ẹ̀kan ń ṣe 60 ọdún yẹn ni láti lè fi ṣe ìrántí tọ́tọ́ bí yín fún ipò àwọn baba ńlá baba yín lẹ́jọ́kòó lé tó jẹ́ pé ipò tó ti pẹ́ ọba Apomu kì í ṣe ọba tó yẹ pé wọ́n fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Káàárọ̀ Oòjíire ìkọ́nà àwọn ọba tó jẹ́ pé bàbá sọ ìtàn gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò sí ní táwọn ní dárúkọ ìlú Apomu kò sí nǹkan tó jẹ́ àpápá tàbí tí ń kàn ní tí gbogbo wa mọ̀ pé ọkọ̀ ojú omi bá gbé ẹrù dé ibẹ̀ náà máa ń gbé lọ ìlú Apomu nígbà wá sí àwọn baba ńlá wa la mọ̀ sí àpápá àti tíńkà ní ìsìn torí pé ibẹ̀ ní gbogbo ọkọ̀ ojú omi ti máa ń rọ̀ náà ti máa ń lọ wọ́n máa ń gba Ọ̀ṣun torí odò Ọ̀ṣun ó ṣàn lọ sí gbogbo odò ó wá lọ forí sọ ológun. Mo kí yín o mo kí yín o àwọn tí kò tó mú wáyé olú máa mú wọn àwọn yín ẹ máa dán ní aná mi lè mú pàwé mo kí yín dáadáa o àwọn náà bí ìkan náà wọn lòdì ní mo kí yín ẹ̀ṣẹ̀ ẹ̀kú àtọ́jú ẹ̀kú tọ́jú wa o Alapomu mo kí yín ẹ̀kú oríire o oríire náà a máa bá yín o oríire náà a bá yín láàárọ̀ a bá yín lọ́sàn-án a bá yín lálẹ́ ẹni ìyẹn ni ẹ̀yẹ ni yín ó máa ń yẹ yín ní gbogbo ọ̀nà ọba jíjẹ ó ti ẹ̀pọ̀n ilé gan ẹ mọ̀ ọ́ pé dáadáa jẹba yín lọ báyìí wọn ni ó ga jù Dànsákì pọ̀ iyì náà á tún máa pọ̀ sí ni òkè gbogbo lọ́balọ́ba ti wá bí látàárọ̀ oríṣiríṣi ló ti wá bẹ́ẹ̀ ṣe ní kẹ́ máa ṣe o bẹ́ẹ̀ ṣe ní kẹ́ máa ṣe o mo kí ìyàwó gómìnà náà ẹ kú àdúró tì wá mo kí púpọ̀ mo kí gbogbo orí adé ẹ ṣe ẹ̀kú àdúró tì o ìyàwó gómìnà wa beautiful and brave ẹ bá mi pàtẹ́wọ́ fún ìyàwó gómìnà ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ ṣe ẹ̀kú tọ́jú gómìnà náà o mo rí pé gómìnà wa dán ní gbogbo ìgbà ọlá yín náà ni o ajẹ́pẹ́ o mo kí gbogbo yín ẹ ṣe gan ni o Alapomu a máa yẹ yín lọ ni o bó ṣe yẹ yín lè ní kò ní yẹ̀ sílẹ̀ fún yín inú mi dùn ayọ̀ mi kú torí pé àwọn ìdíwọ́ kan sí méjì fẹ́ ṣe lé pé kí n má wà ìbò ni mo fẹ́ gbé wọ̀ báwo ni mo fẹ́ ṣe é ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà gbogbo wà méjèèjì
àjọṣepọ̀ wa àtúbọ̀ máa ń lọ́dọ̀kùn àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ mọ̀ pé gbogbo jẹ́ ojú àfẹ́ràn yín púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ràn wa làwọn náà fẹ́ràn yín inú mi dùn pé ìlọsíwájú ìdàgbàsókè ìtẹ̀síwájú ó bá ìlú Àpòmù ẹsẹ̀ yín dá ẹsẹ̀ dáadáa lẹ pé wọ́n ìlú Àpòmù ẹsẹ̀ yín tó dáa yìí lágbára náà ìlú Àpòmù àtúbọ̀ máa gbòòrò sí ẹ̀ṣọ́ ọgọ́ta ọdún ẹ̀ṣọ́ ọgọ́fà ọdún ṣe jù bẹ́ẹ̀ lọ ara yá lé nírìnira gbogbo àdáwọlé àmàyọrísí inú mi dùn ayọ̀ mi kún gbogbo àdáwọlé yín ọlọ́run olókùnrin rẹ̀ jẹ́ kó máa gbòòrò sí o bẹ́ẹ̀ ṣe fún ọgọ́ta ọdún lágbára ọlọ́run ẹ̀pẹ́ láyé fún ọ̀run ọ̀gbà lágbára ọlọ́run gbogbo tẹ̀ fojú sí láyé ọ̀nà àgbàmọ̀ ẹni ìyẹn ní ẹ̀yẹ ní iyì ẹ̀yẹ ló máa bá yín lóko orí adé tó wà bí òun kì í gbé àpòrí ilé o ẹ̀kú ọdún ẹ̀kú ìlú ẹ̀mí àṣì púpọ̀ ó ti ṣe ṣe a máa ṣe ṣe fún yín o gbogbo tí mo wí àràárọ̀ ọmọ congratulations. ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí lọ́wọ́ níbi tí adé bàbá wa kábíyèsí Alapomu bàbá ẹjọ́ nítorí ọlọ́run gbogbo àwọn ẹgbẹ́ bàbá tí wọ́n jọ wà ń kó gbogbo ọ̀nà kọ́kọ́ máa ń ṣílẹ̀ lórí ẹjọ́ nítorí ọlọ́run ìbí ìtọ́yẹ kó tó wà jọ lẹ́ẹ̀kan sí bàbá ní kábà wọn kí àti ní kábíyèsí ẹ̀gbọ́nmọ̀wé ẹ káàbọ̀ bàbá ẹ káàbọ̀ síbí. Oya, bàálẹ̀ ló wá kó sọ́dọ̀ yìí. Alapomu bó ti kówó lé o, asante sana. Kábíyèsí Alapomu asante. Sokoláìbò oyè yìí, asante sana. Asante sana. Oya, yẹ kúti. I hate him. And I don't want to do it. But I'm not going Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.